tó mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tẹ́ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lórúkọ mi o. Fẹ́yìn tẹ́ ẹ bá lóore ọ̀fẹ́ láti mọ̀ mí ẹ jáde kẹ́ wá wò mí o. Èmi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódùgbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún gbogbo ẹ̀yin tẹ́ lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àti láti máa wò mí kétékété. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀lẹ́ ulamahu warasatul anbiyahi ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfáà akọ́mọ níkéwù àfáà akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá. Mo kí yín wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. A kú ọdún ti Ramadan èyí tí ń tẹnu bodò ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́yọ̀ lani bọ́yọ̀ tún lani pínpínpín ọ̀la náà ní pínpínpín. Kò sáàwẹ̀ 31, 29, 30 òun ló wà. Bí ìtúnú ààwẹ̀ ọ̀bá jẹ́ ọ̀la ìtúnú ààwẹ̀ ó sì jẹ́ ọ̀túnla. Mo kí gbogbo mùsùlùmí pátápátá pé a kú múra ọdún. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbùrà sẹ́rọ̀fù Celestian. Mo kí gbogbo yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. A sì kú àwẹ̀ lẹ́ǹtì èyí tí Olódùmarè kádàrá pé kó sì máa lọ bó ti ṣe ń lọ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wa pátápátá á ṣìkà ẹ̀ àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ ń tà tọrọ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á gbọ́ àmúwọlé àṣẹ. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe wéjá ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù. Adó mẹ́ta báyìí ládó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo gbé bàbá mi kábíyèsí ọ̀nẹ́rìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ olórí aládé gbogbo olórí lọ́balọ́ba gbogbo lẹ̀ kóòtù òjíire bàbá Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá second àrólé Oòduà bàbá mo kí yí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kó jẹ́ kó kárin kése. Mo kí kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Akíìmọ̀ Adébọ́lá Ọ̀wọ́adé ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tánù ò gbọ́dọ̀ ṣe ọmọ àdábálé ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ gbẹ́kún àrùn tí sọmọ tíya rẹ̀ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ àrámẹ̀kàtí tó tòjè tẹ̀rùn kìnìún òkè akẹsàn kábíyèsí ikú bàbá yèyé mo kí yó. Mo wá kí bàbá tèmi ọba Santo Rasheed Adéwọ̀lú Ọládọjà Àkànmú Arúsá the first di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bàbá kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kó jẹ́ kó kárí kése kí kúrùkẹrẹ kó pọ̀ kó máa pọ̀ sí lórí yín kílẹ̀ Ìbàdàn ó má dàrú kí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó má bàjẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ká má rí dààmú àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó pin sí. Wọ́n dára ṣàṣà. Mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé aládé kò ń la gbàfà láàfin bọba ru ọ lójú bọ́ bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ adé aládé kò ní bẹ lórí wọn. Bàbá mo kí yín o mo dẹ̀ kí bàbá mi Professor Banji Akíntóyè. Mo ká síwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà lágbára lọ́lọ́run bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò complete 8 good years tí mímìkan ò ní mì
tí àfáà kankan ò ní fìrùnà gbá tí ò ní sí tí ó ṣẹlẹ̀ tó rọ́mọ Yorùbá l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ìwọ tí ìyẹn bá wá ń bí nínú ó lè pokùnso kò sí ní tó lè ṣe kò sára tó lè dá ìwọ ló nira rẹ kò sí ní tó lè ṣe fúnra rẹ. mo kí yín o mo kí ọ̀rẹ́ mi dáadáa ọ̀gá mi mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní diaspora pátápátá wọn ní rúkú yín wá bá wa nílé àlùbáríkà àwọn tó lódùbọdì tó kúlé ayé lọ́wọ́ kí ló gbé mi wóde ẹ̀yin dáhùn ọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́ ẹ sọ lé ayé dà wá lọ mo jáde fún yín tán mo ti sọ síwájú wípé Adémọ́lá ọmọ mi yalé lé ọkọ mi o fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ mí ẹ jáde wá ẹ wá wò mí o kí n má lọ tán kọ́ má lọ rèé jàríyànjiyàn ó ní òun kọ́ ó ní òun kọ́ èmi rèé o ẹ̀gbọ́n mi Sowore ọ̀rọ̀ kàn yín ọmọ ajónámọ̀kú àbí kí ló pera rẹ̀ yìí ọ̀rẹ́ bàbá aládò funny thinker tí ń sọ̀kadà ńgbà kan ọ̀rọ̀ kan àti ẹ̀yin kanú ọmọ Gani Adams tẹ́ ń bọ́ sórí ayélujára tẹ́ ń kọ̀kọ́ kúkọ nípa bàbá mi Májàsọ́lá Àdìsá ọmọdé ẹmọ ọ̀rọ̀ kàn yín àbẹ́ẹ̀jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Ọmọyẹlé Sowore ẹni tó bá tèkì Sowore serious a jẹ́ pé ẹni yẹn ó wà mentally derailed a jẹ́ pé orí ẹni yẹn ò pé ẹni yẹn ò mọ tó ń ṣe. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi lè ka Ọmọyẹlé Sowore kẹ́ni tó serious láíláí and I want his people to quote me alórí ọ̀fẹ́ láti ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ikọ̀ Ọmọyẹlé Sowore tá a mọ̀ sí Revolution Now nígbà tá a wà ní DSS custody nílùú Àbújá lẹ́yìn náà lọ́jọ́ tí wọ́n kó wa lọ sí court Ọmọyẹlé Sowore òun náà ṣe bí èèyàn rẹ̀ ẹ wá bá wa ní court kódò ó bá wa ya fọ́tò which I have the pictures. So to me Ọmọyẹlé Sowore is an attention seeker ẹni tí máa ń wá ibi tó bá ti dùn tí máa ń fẹ́ bá síbẹ̀ ni ibi tó bá ti mọ̀ pé lè rí òun fẹ́ fi rò pé bóyá activist lòun truly is an activist but his own activist ó ti ń tọ́n sí nǹkan míì àti ń tọ́kàn àtẹ̀yí tí ọ̀kan ìní máa ń tẹnu bọ̀ fún Ọmọyẹlé Sowore láti wá sọ̀rọ̀ nípa Májàsọ́lá Àdìsá ọmọdé ẹmọ I'm so much disappointed in him yes but a lè fẹ́rú ẹ̀ kù nǹkan tí gbogbo wọn òkìkí ìfihàn ìní ipò ràbàǹdẹ̀ láwùjọ ìmáa bọ̀ kílẹ̀ ọmọ rán tí gbogbo wọn ti ń sálágà làkàlàkàlàkà lé lórí láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn tí wọ́n fẹ́ ní Olódùmarè ò fún wa ṣebí l'Olódùmarè fún olóyè Sunday Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àṣeyọrí tó kẹrin so tírú Gani Adams báwo rẹ̀ máa ń bọ́ lóyè Sunday bó máa ń sọ màá ní ẹ má dá wọn lóhùn à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́ ìjà lára èétán bọ̀rọ̀ níjọ Gani Adams tó ti di Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ipa kí ló ti dà fún ìran Yorùbá níjọ Ọmọyẹlé Sowore títí ń pariwo wèrè rẹ̀ tí ń pa kí ló ti mú wá fún ìran Yorùbá òun ní ọ̀sọ̀rẹ́ Ìgbò òní òní Haúsá ṣe gbá kan òní òní kíní kan ṣe gbá kan Ọmọyẹlé Sowore ni so láti wá máa ka ọ̀rọ̀ tọ́mọyẹlé Sowore bá sọ ká máa kà kún bí ìgbà tá ń fàsìkò ṣòfò ni o èmi wá ń rọ bàdá mi Ọmọyẹlé Sowore torí kò lè jẹ́ bàbá tèmi láéláé kò ní àmúyẹ téèyàn lè pè mọ́ lára gẹ́gẹ́ bí bàbá kò ní I'm looking at me I'm close to 40 láàrin ọdún kan
sí mélòó kan ní ìsìn, ọdún kan sí oṣù mélòó kan ní àwọn náà pé 40, so a kì í ṣọmọdé, pọ̀rí pọ́kú bàbá ńlá kú Sowore ò lè bí èmi. That is one. And secondly, n tá a rí mọ́nilá tá a fi pé ẹni yìí láṣíwájú, tá a fi pè ní bàbá ẹni, kò sí lára Ọmọyẹlé Sowore. Mo kí bàbá mi Alhaji Rọ́jí Kazeem Àṣekúnlówó Emir, the incoming state chairman NURTW Ọ̀yọ́ state, bọ́ fẹ́ bọ́ ọkọ̀, kò sí ní tẹ́ fẹ́ ṣe sí Ọlọ́run ló ti sáìnì ẹ̀. Mo dẹ̀ kí Jagunmọ́lú gbogbo yé wa, ọ̀kan lọ́mọ gbogbo Ìmáṣàyé, Akínrógun gbogbo ìlú Ìbèṣè, ìyẹn olóyè Aníṣẹ́rẹ́jẹ̀líl Bámidélé tí gbogbo èèyàn mọ̀ sí J Pọ́pọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àdúró tì í tẹ̀ ń ṣe fún mi, Olódùmarè ò ní dùn yín ládà ẹ̀. Bá a ṣe ń lọ tá à ń bọ̀, tínú wa ń dùn látara Aníṣẹ́rẹ́jẹ̀líl Bámidélé, ntí ó fàbànú jẹ́ sí wa látọ̀dọ̀ ẹ̀, Olódùmarè ò ní járe. Aníṣẹ́rẹ́jẹ̀líl Bámidélé ò ní sunkún lórí aya, ò ní sunkún lórí ọmọ, ò ní sunkún lórí nǹkan ẹ̀ní, bẹ́ẹ̀ ló ní sunkún lórí gbogbo ikọ̀ tó ń kó kiri. I'm back to what I'm saying. So láti wá ríru Ọmọyẹlé Sowore, káwá láàrin èèyàn, káwá láàrin kìíní kan, níjọ́ tí Sowore ti ń ṣe ẹgbẹ́ wèrè tí ń ṣe AAC, he has been indicted for 2 things. Òun ni party chairman, òun náà ni presidential candidate, òun ni secretary ẹgbẹ́. Ìwọ tó jẹ́ wípé gbogbo abẹ́ rẹ ló kún fún èérí, tó wá fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹni tí Ọlọ́run Olódùmarè tó anoint fúnra rẹ̀. Ọlọ́run ló anoint olóyè Sunday Igboho, whether you like it or not. Lórí ìbàjẹ́ ènìyàn ò dáṣẹ́ Olódùmarè dúró ńlọrọ̀ olóyè Sunday Igboho. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè bàjẹ́ tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè ké tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè pariwo tó, Olódùmarè ń gbé e ga sí ni. And the journey of Yoruba nation, màá kó tàwọn nǹkan and one stupid person èdèdèrè kan máyégún lọ tọwé agbẹjẹrẹ wọn méje ń tú àṣírí. Ó ní gbogbo yín lẹ pawó ń gba Yoruba nation struggle now. I don't want to expose some things. Àmọ́ tẹ́ ẹ bá fọ́ sírú àwa yìí láti padà sọ̀rọ̀, à sọ̀rọ̀ o, a máa sọ̀rọ̀. I think I have some epistles, mọ̀lẹ́ pistol ká bẹ́ẹ̀ pistol àbí kí lélẹ́ ìbò máa ń pè tá kan kọ, which I will read out. Kí n tó fáwọn yẹn náà lésì, I will read it out. Mi ì tí kú lórí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore, and don't forget I still want to talk about funny thinker. Yes, mo tí mo kówó de lónìí ọ̀pọ̀ gan mẹ́ni, ọ̀pọ̀ gan ni o. I have so many things to discuss today. K'Olódùmarè ó fún mi láàyè, ó gbà mí láàyè kí n lè sọ. Now, listen to this. Èmi mọ̀ pé ọmọ Gani Adams ó ní wọ́n kọ kínní yìí, torí mo padà yẹ̀ wò, mo padà rí, mo sì bá bẹ́ẹ̀ ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn tí wọ́n kọ wípé ọmọ Gani Adams ní tòótọ́. I read, Sunday Igboho accused of selling out Yoruba struggle. Yorem slams betrayer. Sunday Igboho accused of selling out Yoruba struggle. Wọ́n ní àwọn fi ẹ̀sùn kan olóyè Sunday Igboho ṣàwípé wọ́n ta ìjìjàngbara ìran Yorùbá. Ẹ máa wá gbọ́. The Yoruba Revolutionary Movement, Yorem, has launched a scouting attack on Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, accusing him of abandoning the Yoruba self-determination cause by causing up to the ruling All Progressive Congress, APC. In a very statement, Yorem questioned whether Igboho's political pivot represents, aka deception,
or outright ọ̀dàlẹ̀ betrayer, warning that his move risked turning a historical struggle into a cycle of personality gain. According to the movement, Igboho's decision has sent shockwaves across the nationalist rank. How would Sunday Igboho be politically characterized today? As the group, a hero, a deceiver, or a traitor in disguise? Yorem lambasted the court of personalities that have surrounded Igboho, noting that some followers treated him as a messianic figure, marginalizing patriots like Gani Adams and other long-time campaigners. The organization argued that the overemphasizes on Igboho's personal bravery created a dangerous culture where the movement became more about worshiping one man than advising Yoruba autonomy. Tracing the roots of this personality-driving culture to factionalism in the Oodua People's Congress, OPC, Yorem warned that liberation movement globally crumbles when they are built on individual rather than ideals. Now I quote. Mo sọ fún yín tẹ́lẹ̀ pé kí n tó kà á pé àwọn ọmọ Gani Adams àwọn náà kọ kíní yìí jáde, and I will explain this bit by bit so that ẹ lè understand nǹkan tí mò ń sọ. Gani Adams has been of no benefit to the Yoruba race, quote and unquote. But then challenge Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kí ló lòun jẹ náà? Wípé láti ijọ́ tí Gani ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ Yorùbá, I make one statement which I will continue making, pé the only mistake tí Kábíyèsí Ọba Lámídì Ọláìwọlá Àkàndá Adéyẹmí kẹta tí wọ́n ṣe tẹ́mi lè kà gẹ́gẹ́ bí àṣìṣe, ṣẹ́ẹ̀sì mọ̀ pé àwọn àgbà sọ wípé ẹnu ọmọ ò gba ìyá pàdé mọ́. A lè ka àṣìṣe bàbá wa. Tọ́mọ bá ilé sọ fún ìyá rẹ̀ pé màmí ẹ jókòó dáadáa kíní kan ó ti dàrí fín. Ẹnu ọmọ kò gba ìyá pàdé mọ́. You can only advise your mom and correct her in a very polite way. Màmí ẹ jọ̀ọ́ ẹ jókòó dáadáa. Ìdínú tá a fi lè sọ̀rọ̀ púpọ̀ lórí àṣìṣe tí Kábíyèsí ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ tàná tán ṣe lórí Gani Adams, torí pé ìran Gani Adams tí é ṣèran Yorùbá. So èmi ò mọ ọ̀nà tí Gani Adams fi gbà wọ́ọ̀tì Ààrẹ Ọ̀nà Kakanfò, mi ò mọ̀. Torí wípé ọba ìlú Gani Adams Láwàní níwé, kì í ṣe ọba aládé. Òfin àṣà tó ti dá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀, ọmọ Ìwéré ní tó dá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀, wọ́n sọ wípé ká máa fi, wọ́n ní wípé ká máa fi ẹni tó bá jẹ wípé Láwàní ni ọba wọn ń wé ká máa fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. So for Kábíyèsí is a very great mistake. But adáríjì yẹn ẹ ti wà nípò tó mọ́ lónìí, adáríjì yẹn Gani Adams a lè dáríjì ọ́, a lè dáríjì Gani. Kí la fẹ́ dáríjì Gani fún? Gani has been of no use to the Yoruba race. Ìgbà tá a fẹ́ dìbò ní 2023, this same useless Gani Adams ó bọ́ ta gbangba ó ní káwọn ọmọ Gani, àwọn ọmọ OPC ó máa dìbò fún Peter Obi Ààrẹ Ọ̀nà Kakanfò. Sáàrẹ Ọ̀nà Kakanfò níyà bí Ààrẹ Ọ̀nà Kakanfò
The meaning of Ààrẹ Ọ̀nà Kakanfò means the generalism of Yoruba race. Akọgun fún ìran Yorùbá, the warlord of Yoruba race. Gani, ìwọlé ẹ̀ka máa pè ní ààrẹ arógun sá, dáná. Ààrẹ aríkúsá of Yoruba land. Torí pé kò sógun kankan tó bá wa jàre. Ẹ wà lánú gbàgà bí ilẹ̀kùn abógundé, ẹ máa bú Sunday Igboho, ẹni tó fàsìkò rẹ̀ lẹ̀, tó fi ilé rẹ̀ lẹ̀, tó fọ̀nà rẹ̀ lẹ̀, tó jà fún ìran Yorùbá. Now, let me break down this right up. The so useless Yorem, where were you when we were running helter-skelter inside the bush, running after the bandits? Ngolewa, gbàtà ń sá kíjokíjo, tá lé àwọn bandits iki nínú ugbó, níbo ní pọ̀rípọ̀kú bàbá ńlá yín wà. Ìgbà tó lóyè Sunday Igboho Oosha tó lọ sí Kìṣí nínú ugbó Kìṣí, I can never forget that day. We spent 4.5 hours lórí ìrìn. Where were you? And we went there with the Joint Security Task Force of Oyo State then, Operation Burst, and the Joint Security Task Force of Kwara State. Oyo State was led by one captain, while Kwara State was led by one major. Àwa ni civilian tá ń bẹ láàrin wọn. Wọ́n dẹ̀ invite olóyè Sunday Igboho, a dẹ̀ lọ sí Kìṣí. Ìgbà yẹn la kọ́kọ́ lọ kojú àwọn bandits tí wọ́n wà ní Federal Reserve Forest tó jẹ́ boundary láàrin Kìṣí, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kwara State. The record is there. You can fast track, you can fast check, you can check it out. Now, lẹ́yìn táwa wá lọ agbóríyìn ń bẹ̀, ìwọ Gani alágbádá aná, ọwọ́ àdàgbádá pẹ̀lú ọ̀pá ẹlẹ́sìn rìn tàn fún ọ tí wọ́n bá tiẹ̀ fún ọlọ́pàá kí lọ́ọ́ bá máa fi tẹ̀lẹ̀ kíná. A sì gbọ́ náà nínú ọ̀rọ̀ with our findings ìgbà táwa nù COVID-19 Gani tó o bá rántí tó o fẹ́ lọ sí Germany wọ́n gba ọ̀pá yẹn lẹ̀ lọ́wọ́ ẹ lẹ́mbàsì ó padà rọ́pàá yẹn mọ́ náà. Ìgbọ́n tí òjọ́rọ̀ rí ọjọ́ mi lójú kápẹ́ńtà tí kan bẹ́ǹchì níwọ náà tẹ́lẹ̀ kó tó di pọ́ lọ ń gbógo fọ́lẹ̀ rẹ Ọlọ́run sì gbógo fọ́lẹ̀ rẹ náà wọ́n ní ọmọ sọ pipeline yóò rí sọ OPC tó dálẹ̀ wọ́n gba ìyàwó mi wọ́n ṣe gbá kan ilẹ̀ ń fi gbogbo ẹ̀ ṣe ẹ máa léra yín kí ipa kí lọ dà fúnra Yorùbá. Níjọ́ kìíní àná tán sì mú ọtán kó mọ̀ mú gàrí sí ọ lọ́wọ́. We have the pictures. Kí ló ti wá dà fúnra Yorùbá? You use OPC to enrich yourself. That's just the bitter truth. Ẹ jẹ́ n padà sórí àwọn Yorem. Now, wọ́n wá ní the Yoruba Revolutionary Movement, Yorem, has launched a scouting attack on Sunday Igboho, Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, accusing him of abandoning the Yoruba self-determination cause by causing up to the ruling All Progressive Congress. Ẹ ti ya wèrè. Yorem kò yọ títì ni. I will give you 4 instances. And if by any way we can't find that Yorem anywhere, jẹ́ nǹkan kan. Ẹ̀yin wá lanu gbàgà. Ẹni pé olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho. Now, according to mo ṣe ń ka kíní yẹn lọ. Ẹ wá ní pé ìyẹn Yorem ẹ launch attack olóyè Sunday Igboho wípé olóyè Sunday Igboho ó kọ ìpè fún òmìnira àrán Yorùbá lẹ̀ ó wá lọ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tá a mọ̀ sí APC. Èmi wá ń sọ fún yín pé ẹ ti ya wèrè orí yín ọ̀dẹ̀ pé whosoever tó wà nídìí Yorem àbí nǹkan yìí ẹ ní ọpọlọ. Now, in a very statement, Yorem questioned whether Igboho's political pivot represents a deception or outright ọ̀dàlẹ̀ betrayal, warning that his move risks turning an historical struggle into a cycle of personality politics. Ẹni wípé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ẹ̀yin Yorem o ẹ wá ń béèrè ṣé ọwọ́ ọ̀dàlẹ̀ ti ń béèrè pé ṣé ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho Oosha gbé wípé kí lẹ lè pè é pé ṣé kẹ́ ẹ pè ní ti ọ̀dàlẹ̀ ni àbí ti
ẹ̀tàn. Èmi wá ń sọ fún yín categorically wípé èyí tó bá wù yín ní ká gbé sí. Tó bá ṣe pọ́dàlẹ̀ lẹ́fẹ́ gbé sí, fine. Tó bá ṣe ẹ̀tàn náà ni fine. Tó bá ṣe tí èké bẹ́ẹ̀ ṣe kọ́ náà ni fine. Kò síbi tẹ́ ẹ gbé sí, tẹ́ ẹ gbé sí. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nígbà tójú ń pọ́n ìran Yorùbá, àwòdì olóyè Sunday Igboho Oosha ó bá ìran Yorùbá rà. Ìyẹn báwọn. According to the movement, Igboho's decision has sent shockwaves across Yoruba nationalist rank. Ẹni wípé ìgbésẹ̀ olóyè Sunday Igboho, ìpinnu olóyè Sunday Igboho ó ti kó ẹ̀já fún bá gbogbo ìlú náà. Irú ẹ̀já fún o. Tí ìgbà tán mú olóyè Sunday Igboho Oosha sí Benin Republic, ìgbà tí wọ́n bá lé olóyè Sunday Igboho Oosha jẹ́ nílùú Ìbàdàn, tó mú ẹ̀mí àdògán àtàfà àfàtà ìlọ tó sọrú àwa yìí di èrò Àbújá for complete 2 months plus, tí ara tó lo 3 months plus níbẹ̀ tá ara tó lo 4 months. Sometimes sọ yìí. Wá ní how should Sunday Igboho be politically categorized today? Ask the group, a hero, a deceiver, or a traitor in disguise? Ẹni wípé báwo la ṣe lè pe olóyè Sunday Igboho ìpasẹ̀ tán gbé lọ́pẹ́, báwo la ṣe lè pè ní ìsìn? Ẹni pé ṣé ká pè wọ́n ní akọni, ṣé ká pè wọ́n ní ẹlẹ́tàn, ṣé ká pè wọ́n ní ọ̀dàlẹ̀? Orí yín ò pé, èèbó lọ́fẹ́ bá ti yín jẹ́. You are repeating the something. Lọ́dọ̀ tiwa ká mọ olóyè Sunday Igboho Oosha pé akọni ni, akọni ilẹ̀ Yorùbá, toró ṣe ń tí ìpọ̀rípọ̀kú bàbá ńlá kú bàbá yín Gani Adams tí ò lè ṣe, Sunday Igboho ṣe. Yorem lambasted the court of personalities that had surrounded Igboho. Now this is where I'm going. Ẹ̀yin tẹ́ ẹ pera ní Yorem, ẹ wá ní wípé ẹ sọ̀kò ọ̀rọ̀, ẹ sọ ògúlùtú ọ̀rọ̀ sí àwọn tó lóye Sunday Igboho Oosha ń kó kí wípé ẹni ibi ni wọ́n. Now ẹ máa wá gbọ́. Noting that some of them treated him as a messianic figure. Wọ́n ní wípé ọ̀pọ̀ àwọn adásọ̀rọ̀ ní olóyè Sunday Igboho pé a rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí mẹ̀sáyà. Ṣé kì í wá ṣe mẹ̀sáyà? Ẹ ti ya wèrè. Tí ọba sì tó olóyè Sunday Igboho ni. Ọ̀pọ̀ àwọn ọba ńlẹ̀ kòtò òjìrè, ọ̀pọ̀ àwọn ọba òkè ògùn, wọn ọba ti gbadé orí wọn náà, wọn ọba ti fàfin wọn lẹ̀, wọn ọba ti tẹ́kọ̀ fà wọn. Tí ẹ bá ṣe ti Igboho Oosha, is he not a messiah? Tell me, is he not a messiah? Ìyẹn báwọn. Ẹ̀tọ́ wá ní marginalizing veterans like Gani Adams and other long-time campaigner. Veterans like Gani Adams. What has been the impact of Gani Adams? Àbí kọ́ máa pè pàdé sáá, ìpàdé ní bí aláfiṣe, in tí ọba ti yọwọ́, Gani Adams will never feature into it. In tí ọba ti yọwọ́, Gani Adams ò kì í ṣe, àfi kí Gani Adams ọmọ pè pàdé, ń pè pàdé ìjà, ń pè pàdé àwọn ká gómìnà, kan fún láṣẹ, kó ń wọnú igbó. Madness. I was a very other campaigner. When we were campaigning for Yoruba Nation struggle, we never see Gani Adams. Gani Adams was campaigning for restructuring. He think Gani Adams dúró lé lórí ìgbà yẹn ni wípé ká restructure Nigeria. He never mentioned it. Pé kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú. Quote me anywhere. Ẹ mú fídíò bí tí Gani Adams bá ti pè fún Yoruba Nation wa. Torí ẹ̀yin òpònú Yorem tẹ́ ń sọ àṣeyìn. Tẹ́ ní wípé wọ́n marginalize the lives of Gani Adams and co. Who are the co? Who are the other campaigners? Bring them out. Let us see them. Ẹ mú wọn jáde náà. Àríṣe láríkà. Àríkà ní bàbá àrègún lọ́jọ́kọ́jọ́. Ìtàn tí Igboho kọ. Tí kankan nù yín bá fẹ́ kọrú rẹ̀ ẹ làágùn. I keep on saying it. Ẹ làágùn náà.
because you have all lost the trust in Yoruba people as in you people for long. Nígbàgbọ́ kankan nù Gani Adams, Gani olè, Gani tó wá tó gbogbo ìgbésí ayé rẹ̀ bí ìran Yorùbá bá ń lọ báyìí ibi tó wọ́n lọ rè. Tell me, ní tó ń dùn yín lẹ́nu yìí tí ì sọ. Ní tó ń dùn yín gangan ni wípé the security of the South West abẹ́ gbé lólóyè Sunday Igboho Oosha lọ́wọ́. Ní tó ń dùn yín nìyẹn, and whether you like it or not, it's a done deal. It's a what? It's a done deal. Now, the organization argued that the overemphasis on Igboho's personal bravery created dangerous culture. Ẹni wípé ìṣe bí akọni, ìwà akọni tó wà lára olóyè Sunday Igboho wípé ó jẹ́ kí mo lè pè kí ọ̀rọ̀ culture kó léwu púpọ̀, ó jẹ́ àṣà tó léwu. Ẹ jẹ́ n pè báwọn. Dangerous culture, àṣà tó léwu. Ìwùwà akọni olóyè Sunday Igboho Oosha ó jẹ́ àṣà tó léwu. Ṣé pé ẹ̀ mọ̀ tẹ́ ń sọ? Creating, where the movement became more about worshiping one man than advising Yoruba autonomy. Wọ́n ní pé àwọn ọmọ Yorùbá àwa rí olóyè Sunday Igboho bí òrìṣà, à ń bọ olóyè Sunday Igboho instead ká ṣe kí ni ká máa bọ ilẹ̀ Yorùbá ẹ ti ya rẹ̀ àbí ká máa wá bí ilẹ̀ Yorùbá ó ṣe tẹ̀síwájú torí pé ní tó jẹ́ á máa bọ Sunday Igboho, ní tó jẹ́ á nígbàgbọ́ nínú Sunday Igboho ni wípé Sunday Igboho dúró fún òmìnira ìran Yorùbá. Ẹ̀yin dúró fún ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìpáyín kéke ilẹ̀ yín dúró fún náà, òkùnkùn níyìn ìmọ́lẹ̀ ní Sunday Igboho. Tracing the roots of personality driving to culture to functionalize in the Oodua People's Congress. Wọ́n ní tó fa eléyìí tó jẹ́ wọ́n máa gbóríyìn fún olóyè Sunday Igboho ni wípé ìpínyà tí ń bẹ nínú Oodua People's Congress ẹjọ́ lòdòdò tá ń kó báyìí. Ta ló ní ẹ má mọ́ lé yín tò? Ta ló ní ilé yín máa dàrú lójú ẹ̀mí yín? Àní gbàdúrà kí ilé yín ó dàrú àti tó ní gbàdúrà kó tò náà. Àní gbàdúrà kí Gani Adams faction OPC ọmọ dàrú àti tó ní gbàdúrà pé kó tò. Ó dà ti dàrú. Have you forgotten? Ṣebí lórí ọ̀rọ̀ ọ̀bọ̀ ló bí ìjà Gani Adams pẹ̀lú Comrade Rotimi Olúmọ tó jẹ́ gómìnà OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó lọ di New Era. Ó yẹ sọ fún mi náà. Yoruba warned that liberation movement globally crumbles when they are built on individuals rather than ideas. Wọ́n ní wípé ìrìn àjò òmìnira máa dàrú nígbà tá a bá gbé lórí èèyàn kan tá a gbé sórí wípé ká dá ọpọlọpọ̀ fẹ́ lọ́pọlọ ni. Afọlá ata akinona ní ọpọlọ náà ọ̀sẹ̀ bá ní ọpọlọ ni wọ́n ní gbé sórí èèyàn kan. Ẹ jẹ́ á fi struggle Yorùbá nation sórí ìgbà táwọn kan ti ń ṣe bọ̀ kó tó di pa join pẹ̀lú olóyè Sunday Igboho Oosha. Join ní ìlú mọ̀, join ní gbogbo àgbáyé mọ̀ wípé struggle kan wà ó tán ń pè fún òmìnira ìran Yorùbá. So kí lẹ̀yin ti ṣe? Ẹ dá mi lóhùn, kí lẹ ti ṣe ẹ̀yin wèrè ọmọ ẹran? Kí lẹ ti ṣe? Torí náà nǹkan ẹ̀yin ọmọ Gani Adams ẹ lọ ṣàgbéjẹ́mọ́wọ́ o. Ẹ má tọpa odò tí ò yẹ kẹ́ ẹ má bàa pàdé Olúwẹ̀rí. Ìdí tẹ́ ń wá di iṣu ewùrà. Tẹ bá lọ rèé pàdé ẹ̀ nínú tí ò yẹ ti yín bàjẹ́ nù o. La ṣe ń kìlọ̀ fún yín báyìí. Ìyẹn lọ bẹ́ẹ̀ àwògede ń gbé. Kí wọ́n padà náà sórí bọ̀dá mi Ọmọyẹlé Sowore ẹ gbọ́. It's better you sit right. Ẹjọ́ kò jẹ́. Bóyá bẹ́ẹ̀ mọ̀ bóyá olóyè Sunday Igboho Oosha ń parọ́ ni. Lórí pé ẹjọ́ bá bí bàbá lọ́kù bàbá ẹ̀. Wọ́n sọ̀kò ọ̀rọ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lókè mọ̀ pó. Bóyá ẹ wá fẹ́ mọ̀ pé irọ́ ní ń pa àbí èso òótọ́. Wọ́n bá dàsìkò ìgbà náà ìwọ Sowore máa bọ̀. Wọ́n bá ṣe pírẹ́sídẹ̀ǹtì ẹ máa kówó èrè rẹ bọ̀. Máa bọ̀. Wọ́n á ṣe campaign. À ń dúró bí ọ́.
ṣebí nuisance ní Igboho ó rí tí ń jẹ́ nuisance. Ó rí tí ń jẹ́ nuisance máa bọ̀ o. máa bọ̀ à ń ṣe kí ni à ń dó dì ọ́ bóyá Igboho bóyá wá ń parọ́ ni bóyá kò tó ń tí ń pera rẹ̀ ìgbà náà lẹ́ mọ̀ ìgbà náà lẹ́ ṣe kí ni ìgbà náà òun lẹ́ mọ̀ ẹ̀yin wèrè ọmọ ẹran yìí. Now funny thinker ọ̀rọ̀ mi wá dorí ọ̀rọ̀ funny thinker. I want us to watch this video and listen to this idiot called funny thinker. Mo fẹ́ kẹ́ ẹ wò ó kẹ́ ẹ dẹ̀ gbọ́ because ó bẹ̀bẹ̀ àmọ́ ẹ̀bẹ̀ rẹ̀ tó bẹ̀ àgbà ẹ̀bẹ̀ yẹn wọlé màá play ẹ̀bẹ̀ tó bẹ̀ náà o. I believe he was compelled to apologize but àgbà wọlé but mo fẹ́ kọ́kọ́ play rẹ̀ nítorí wàá sọ ọ̀rọ̀ rábántẹ́ tí mo fẹ́ sọ lórí ẹ̀ ẹ má bá mi ká lọ. Olóyè Sunday Igboho títí gbogbo bá ti nílẹ̀ ẹ̀yin ló túlẹ̀ kí sàwà o tó ti yẹ yín òótọ́ ni pé wọn appreciate fàtì pé ẹ̀ ń sẹ̀sẹ̀ fún olóore yín pé ó tu nílẹ̀ àdúgbò tẹ́ bá wọ̀ tẹ́ bá fáì ọ̀ fún yín láti wá máa sọ wípé ẹni tẹ́ bá bí dáa kó gbé àtúgbò àbóbi wá irú ọ̀rọ̀ wo nìyẹn sẹ́yìn lẹ́ ń bọ́ wálẹ̀ Yorùbá ni ẹ wá ń pé ẹni bá bí dáa kó bá àtúgbò àbóbi wálẹ̀ Yorùbá sẹ́yìn lẹ́yìn mélòó ní ilẹ̀ Yorùbá sẹ́yìn ilẹ̀ Yorùbá tọ̀dọ̀ tí yín nípò wà nílẹ̀ Yorùbá ti agẹgẹ nílẹ̀ Yorùbá lókè Ìbàdàn àbáwọn ilẹ̀ Yorùbá tó ọ̀rẹ́ wa gbà mí ẹni bá bí dáa kó bá àtúgbò àbóbi wá Tinubu kò lè sọ bẹ́ẹ̀ competition the beauty democracy Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ ẹ sọ ọ̀rọ̀ ẹni ẹmẹ kó bá ti rú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ mẹ sọ káàkiri o láti mọ sọ pé ẹni bá bí dáa kó pé àtúgbò àbóbi wèé kọ́ wá lẹ̀ Yorùbá ṣé ẹ̀yin lẹ́ni ilẹ̀ Yorùbá ni ṣé kì í ṣe ilẹ̀ Yorùbá kan náà tọ́jọ́ jẹ́ ti gbogbo wa yìí àwọn àgbà yìí lágbẹnusọ tẹ ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ lórúkọ gbogbo ọmọ Yorùbá of course ni ò láìkí o ọ̀sìn yẹn ò ní ìjẹ́ bóyá kò ní láìsí láti campaign yìí tó bá wù lára ń sọ pé ẹni ẹ bá bí dáa kó gbà fún tẹ́ ẹ wá wí yín wà bẹ̀rẹ̀ sí campaign fún òkú ilẹ̀ Yorùbá látòjú ẹ wá ṣe wọ́ọ̀sì ní ẹni ẹ bá bí dáa kó gbà tí kò àbójú ìwà ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ̀ ń bọ́ àwọn ilẹ̀ Yorùbá àbí mélòó ní ilẹ̀ Yorùbá bá bí tẹ́yìn tiwa Ìgbòho ilẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ à ń sọ lórúkọ ilẹ̀ Yorùbá ẹni ẹ bá bí dáa kó gbà tí kò àbójú ìwà of course mi ò like Obi èmi ẹgbẹ́ fúnra mi ò like it and that's my personal decision ọ̀pọ̀ ṣe pé bóyá nìkan àwọn ọba tí mo kú lé mi lọ́rùn tipátipá pé ẹni tó bá bí dáa kó pátí kó àbójú ìwà wá competition is the beauty of democracy ẹ bá mọ̀ kẹ́kẹ́ káwọn sọ fún mi lónìí ojú ti wá ti rí òkú ló ti rọ́ọ̀sà wá ti mẹ́gbàá àti mẹ́gbòrò ẹ̀ ń sọ pé ẹni bá bí dáa kó pátí kó àbójú látò ìlọ ó yá Obi for president ó yẹ wá ṣe wọ́ọ̀sì mi. ṣé ẹ ti gbọ́ báyìí mo rò pé ẹgbọ́n tí funny thinker ẹgbọ́n tó wí àwọn àgbà wọ́n sì ní bọ́mọdé bá peku tó dájẹ́ tó bá pẹja tó dájẹ́ tó bá pààrọ̀ gidigba yóò gbé káwọn òbí ẹ̀ mọ́lé funny thinker ó sì pààrọ̀ gidigba ó ṣe kí ni ó dìde dandan kó gbé káwọn òbí rẹ̀ mọ́lé. Baba Lado is my very good friend and I love him. But ó fẹ́ fi tiẹ̀ kó bá Baba Lado torí wípé mẹ́ntí ń jẹ́ Sunday Igboho kálọ̀ ọmọ Sunday Igboho yẹn sórí ọmọ Hamzat àtàwọn náà kàn máa ń yọ sùtì ètè ọmọ ń bú bó ṣe wù ọ́ Igboho kọjá bẹ́ẹ̀ o ó di àgbáyé ní Sunday Igboho. Ó dídí kí n mọ̀ pé àgbáyé tí a bá wá bí pọ̀rí pọ́kú bàbá ńlákú bàbá rẹ̀ dá funny thinker bẹ̀rẹ̀ campaign Peter Obi jáde wá àti pé kí n mọ tiẹ̀ tẹ̀tẹ̀ ń pàrọwà sí ẹ fún mi nídìí àrọwà
èèyàn kan ò ní bú Ìgbòho, ìyẹn kan ò ní fẹnu àtẹ́, kò ní bú ẹlú àtẹ́ lu olóyè Sunday Igboho Oosha kó lọ scot free. I'm promising you that it's not a threat. ìwọ náà ti threaten olóyè Sunday Igboho, onígbé ká ṣe worst and you will now see the worst. àwọn àgbà sì bọ̀ wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo kò ń bẹ̀. bàbá aládò yẹra fún funny thinker torí yóò jẹ bàbá ńlá kú sọ́nà bẹ́ẹ̀ yà. ìwọ ọmọ pé olóyè Sunday Igboho lẹ́kọ̀ọ́ tó jíire ni òtún wá lánà gbàgà oníṣẹ́ Igboho wọn lásán lásán lẹ́gbẹ̀ẹ́ kò ní yí ọ́ tìrantìran. ìlú Ìgbòho tí wọ́n ń wò yẹn lọ́ọ̀rẹ́ béèrè ṣe bó ń wádìí ló pera rẹ béèrè tán ká sọ̀tàn ìlú Ìgbòho fún ẹ. a lè ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ tó jíire ká fọwọ́ rọ́ọ̀lù Ìgbòho sẹ́yìn torí pé ìlú Ìgbòho tó ń wò yẹn ọba mẹ́ta aláàfin mẹ́ta wọ́n sin sí ìlú Ìgbòho. wòlú Ìgbòho bó ṣe kéré tó bó ló kéré yẹn ọba mẹ́ta ní bẹ́ẹ̀ ọ̀nà oníbodè alẹ́pàtà àtòǹgbòho kò ní dá fún ẹ fọ́nì tìǹkà. ó mọ̀ sí sọ o Ìgbòho Oòṣà májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ kò rẹ́ni bájà mọ́ wò gírí sùsùn fò gírí mọ́ra à ń lè bọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú tí ẹ bá bí ọ dá aṣẹ́ fọ́nì tìǹkà tó jẹ́ tó bá bá àrí àti ìyá rẹ ló bí ọ bẹ̀rẹ̀ campaign yẹn. ó gbọ́n tí mo sọ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló èyí tó sì sọ you can never go scot free. Your apology is not in any way accepted. torí pé inú apology tá a rí tó ṣe bàbá aládò ló ń fọ́ sí ẹ ṣe apology àmọ́ ọmọ tí ọba lẹ́kọ̀ọ́ ìyẹn máa ń kọ́ ni ṣé wọ́n nìkan ni ìwọ ló sọ̀rọ̀ sórí Yomi Amzat, ìwọ ló sọ̀rọ̀ sí gbá, ìwọ ló sọ̀rọ̀ sáwo. Olódùmarè bá bòyàn ní ìmọ̀ kan èèyàn yọ ọ́ lò ní bí ń ṣe pọ́ máa ṣe yàmà dáradára rẹ ti wá pọ̀ débi wípé ọpọlọ rẹ ti sá sẹ́yìn by 500 meters. ọpọlọ rẹ tí àwa pè yẹn àwa máa bá ẹ rìsẹ́ẹ̀tẹ̀ làákàyè rẹ tó dorí kodò yẹn àwa máa bá ẹ tùtò. Ìgbòho ẹsẹ̀ ní àrífín májàsọ́lá ẹsẹ̀ ní àbùkù kì í ṣẹni téèyàn máa ń fi ẹnu àbùkù kàn téèyàn bá dẹwò yọ dantan. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde wọn ò béèrè ni wọn bá ti béèrè lọ́wọ́ aládòókò tó bú olóyè Sunday Igboho àmọ́ nígbà tó ti béèrè iná ni ó fàyà ń fún ọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ n play apology ẹ̀ kí n play rẹ̀ fún yín kẹ́ ẹ lè mọrú èèyàn tí ẹranko tó ń pè fọ́nì ti ń kà yẹn tó jẹ́, and he can never escape this. I'm promising him he can't escape it. mo fẹ́ play apology dẹ̀dẹ̀rìn tó ṣe ní o. ẹ̀yin tí babaláàbí lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho àwa náà dẹ̀ rí nǹkan tó ń já rìnrìn online. Opinion ti Igboho ni mi ò dẹ̀ expect pé kẹ́díbọ̀dì yìí àtàkì ẹ̀ pé bóyá bákanbákan ẹni tó bá ṣe ní lóore gbogbo nǹkan téèyàn bá ní ní kápá la fi ń dúpẹ́. mo wá fi ọlá Mr Wisdom mo fi ọlá wọn bẹ Igboho lórí ọ̀rọ̀ funny thinker. Mo fi ọlá Adibas Moto mo wá fi ọlá bàbá mi Dr Joel Yinka Ayéfẹ́lẹ́ a fi bẹ Sunday Igboho. Májàsọ́lá kò sírù wèrè táwa ilé ní lórí ẹ dáa pọ̀ ọmọ tọ́ náà ni o. bẹ́ẹ̀ ni mo bá tiẹ̀ dá lóde ilẹ̀ yóò kọ́ yín la fi dá. yóò kọ́ yín la fi dá. alẹ́ mi ò sẹ̀ fún wa mọ̀ pé Tinubu fẹ́ ń sọ ìmọ̀ pé Tinubu ti wá ní. Tinubu ni o. Bàbá tiwa ni o Tinubu. tí o kàn dárí tí wàá torí ọjọ́. ẹ má bínú bá mi. kó má dàbí báyìí pé mo fọ́ọ̀sì ẹ
kìí ṣe kìí ṣe ti gbéraga ọba mi irú òtò láti mọ̀ ṣe gbéraga wájú yín o ṣùgbọ́n ṣe mọ̀ bóyá mi àṣírí ò tá sí gbọ́ àsìkò sì tá sí sọ bóyá mi ni mo ṣì ọ̀rọ̀ yẹn gbọ́ èmi kẹ́ wulẹ̀ ti sọ nínú fọ́nrán tí mo ṣe pé àgbà táwọn èèyàn fẹ́ máa àtáàkì ibẹ̀ dé fìlà APC mo ní àfìlà ta ni kó tún dé sẹ́yìn ó ṣe kọjá tí ó bó ti bàbá tí mo ṣe yẹn. ìyẹn wọn sẹ́ndì fídíò yẹn sí wọn. tó bá ti ṣàṣìṣe náà máa ń ìyẹn ni máa wá sẹ́ndì sí wọn. ó ní fídíò yẹn tó fi ní pé. ó ti ṣe fídíò tí mo fi yìn wọn náà wọ́n ná fídíò tí mo ṣe tí mo fi yìn ọba mi wọn ò sẹ́ndì ẹ̀ sí wọn náà wọ́n lọ sẹ́ndì eléyìí tí ó wá kù díẹ̀ káàtó àwọn èèyàn yóò dá o. Ìgbòho abẹ́ òrùlé rẹ náà lásìwà gbogbo tábàdé àṣẹ lórí olúlo èlé Ìbàdàn bí orúkọ rẹ la fi ń dá wà láàrin. èmi tiẹ̀ tó wá di méjì lọ́wọ́ yín àkọ́kọ́ náà lókè Olúyọ̀lé ẹlẹ́kejì bàbá wa Tinubu ni wọ́n tó wá ń sọ. èmi ò bóyá bàbá kan bẹ tẹ́ ń pè Tinubu ń kútọ́nu ìyẹn lèmi ò bóyá wọ́n ń sọ. èmi ò bóyá Tinubu kan náà ọmọ olódò dẹ. ìmọ̀. so olórúkọ èèyàn mẹ́ta kan tá a lè fi gba nǹkan ti lọ́wọ́ yín. Number 1 Mr. Wisdom. Number 2 Adébáṣ Motor. Adébáṣ ọjọ́ sí. lọ́jọ́ lẹ́nu àdìsá tẹ́ bá fẹ́ ra mọ́tò ẹ̀ patronize wọn. Ẹlẹ́kẹta Joel Ọjà Yínká Ayéfẹ́lẹ́ dókítọ̀. Bàbá mi gbọ́dọ̀ ṣàpọ̀ bẹ́ẹ̀ kò sí kankan. Kò sí kankan. Ẹ má bínú torí Ọlọ́run. Ọmọ kékeré ni wá. Ọmọ tálíkà tí ó sì gòkè ariwo rí ọ̀pọ̀. Ẹ má bí pé wá ṣerú orúkọ yín láfi gbé bọ́dí. Ẹ àlè forúkọ yín. A tún bọ̀ wá gba nǹkan kan lọ́wọ́ yín ni. Àwọn ń sàkún jẹ́ kí ni. Olóṣèlú alátẹnujẹ. Sórí ibi náà ti bá kò tí lé olórí. Wọ́n wá fọ olóṣèlú alátẹnujẹ. Ìgbòho tẹ̀wé sí ọ. Ìgbòho funny thinker tó fẹ́ mọ Ìgbòho lójú ayé kó má jọ ẹ̀ online. Ìwọ ayé ti bá mi ò ṣá. Now, funny thinker sọ̀rọ̀ kan olóhùn ọmọ pé Ìgbòho ẹ̀hún ọmọ pé Tinubu tí àwọn náà ń sọ Tinubu kan wà ń kú tọ́nu ṣẹ́ni pé bàbá yẹn ò lọ́pọlọ. Bàbá Aládò, we love you and you know we love you. O mọ̀ pé mi fẹ́ràn ẹ. Ọmọ yìí máa kó báyìí. Ó wá sọ̀rọ̀ kan. Ẹ̀rọ bá bọ lẹ́yìn mẹ́ta. Àmì Adébáṣ, ẹ̀gbọ́n mi Wisdom àti Joel Ayéfẹ́lẹ́ yes. Ọba Fọlá àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀ Ìgbòho àwa náà wàá fi personality tí a pẹ̀lú Ìgbòho kó sọ pé Ìgbòho ò gbọ́dọ̀ gbọ́. Ọ̀ya sọ mí. And if you want to try it, let's put it. Ọba fẹ́ sọ pé rọ ni èmi tí ń fásitì kò yí sọ olóyè Sunday Igboho Oosha ò gba apology ẹ because you were forced and compelled to do it. 1 Oosha apology èyí tó fi defame wọn bring it down now. You didn't bring it down. Apology tó ló ṣe ò gbé sórí page àbọ̀ lórí ibú ní sọ́pọ̀ òpónú làwọn tó rò pé ń bá ṣe kínní ni. Wàá wá sílé Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ní sókà wàá fẹnu rẹ gbólẹ̀ wàá ṣe program live gbogbo ń tọ́ sọ ló gbé ọ Tinubu rẹ tó sì wà ní Tinubu kan bẹ ní Kútọ́nù yẹn wàá pe Tinubu Kútọ́nù yẹn tó ti yí ẹ ẹ̀yin ọmọ ọsàn lásán lásán tí kó pọ́npọ́ bá yá ẹ̀ kí ló dé ká mọ̀ torí pé àwọn wá viewers ká mọ̀ torí kán lè fẹ́ràn wa ká mọ̀ sọ̀kò sórí òrùlé olórùlé ká fẹ́ já ẹni tó ti ga ká fẹ́ já bọ́ kò sédè tá a fẹ́ gbà ń bẹ̀ àkàbà ọ̀là téèyàn bá gbẹ́gòkè yẹn gbé. I told some people nígbà táwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀ pé àkàbà téèyàn bá gòkè bọ́ ọ bá gbé ó níṣòro. Iye àwọn ènìyàn tá a gbọ́dọ̀ yájú sí ẹni lówó jù ọ́ lọ ẹni lágbára jù ọ́ lọ ẹni mọ̀yàn jù ọ́ lọ tá a gbọ́dọ̀ yájú sí wọn bá a bá yájú sí wọn bá a bá rí ẹfín Ọlọ́run Olódùmarè ni wọ́n bá wa wí. Funny thinker dùndú rẹ ńlá pàápọ̀ ó ti ń ṣàṣejù èyí pàdé ní àná lórí go and check the records àwọn tó ti wúrú ìwà tó ń wù yìí wọn pẹ́ parẹ́ Ìgbòho ọgbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sínú ayé rẹ you are finished even if you are paid
to do this kind of video. You should have just sit down, think twice before you do it. Àṣeyọrí tó lóyè Sunday Igboho Oosha, ìwà akíkanjú tó lóyè Sunday Igboho Oosha tó ní ìní ń jáwọ́ yí ọ̀tá kú tì í lọ́rùn pé ọrùn ṣùgbọ́n ìlà parò kú sí. Kí wá ló ṣẹ̀yìn? Ẹ ṣe ronú ara yín, ẹ ṣe jókòó kẹ́ ẹ gbé wò pé ṣé Igboho sẹ́ni yìí ní àbẹ́ni ẹ̀tẹ́ tó bá support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹni ṣe ni lóore ó di dandan ká dúpẹ́ fún. Igboho Oosha ń ṣẹ̀san rẹ̀ f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. As you have seen me, I can never join any other political party rather than APC. Aṣíwájú as president, Bayo Adelabu Penkelemes as governor of Oyo State, Alhaji Jayola Quadri, State Assembly member, Oluyole State constituency. Igboho ṣe làálẹ̀ nìyẹn, no argument. Kò sọ̀rọ̀. Kò ṣe kí ni? Kò sọ̀rọ̀. Àfọ́nìtìǹkà. Àwọn tó bá ṣe apology video fún máa pọ̀ ní o. Torí màá ké sí ẹ. Tó béèrè. Mi mà bọ́yá Ìbàdàn nìyẹn tó bá jẹ́ Ìbàdàn, Ìbàdàn jọ ni wá. Ọmọ Jaba lèmi, ọmọ ilé omíyalé. Ọmọ baálé ọpẹ́ àgbé. Ọmọ baálé ọpẹ́ àgbé. Ọmọ balógun omíyalé. Mo ń sọ fún ọ ní kó o lè mọ̀ pé mi èé sí àgbé wá wò ńlẹ̀ Ìbàdàn o. Àtìyá mi àti bàbá mi ọmọ Ìbàdàn ni wá. Oko wa oko olóṣùn lọ́nà àrà lákànrán. Oko wa ń bẹ lákínyẹlé. Abo omíyalé ń bẹ ń dò. Abà omíyalé ń bẹ lólómi. Léyìí tó túmọ̀ sí wípé I belong to 7 local governments. Southeast, Akínyẹlé, Lágelú, Ọ̀nà Àrà, Olúyọ̀lé, Ìdó. So kìí ṣe pé mú èé sàràbá tán, mú èé sì sàtànná wẹ́bí. Kò sì síbi tí màá dé gbogbo bí tí mo dárúkọ yìí tí wọ́n ní kí mi káàbọ̀. Fọ́nìtìǹkà. Bàbá torí ipá ń lọ sẹ́dẹ̀ tá bẹ̀dẹ̀ jẹ́. Bẹ̀dẹ̀ bá lé wa ẹ̀dẹ̀ tá padà sí là ń bàjẹ́ yìí. Ẹ bá torí owó tẹ́ ẹ ta àwọn àrán yín, tẹ́ ẹ bà wọn tó yẹ kó gbà yín, tẹ́ ẹ bà wọn lórúkọ jẹ́. Níbi tẹ́ ẹ lọ bá lé yín, bí tẹ́ ẹ padà sí, ààyè ò ní gbà yín mọ́ o. Your apology is not accepted. Kádàdó gbé ẹ kó lọ rèé dọ̀bálẹ̀ fún olóyè Sunday Igboho Oosha. Ifi ní ò gbé ọ. Wọ́n bá pe ẹ̀gbọ́n mi Wisdom ká pé wọ́n dò ní dọ̀la. I will call him on phone and tell him no go area. Ní gbogbo ń tẹ́ ẹ bá sọ. Because ẹnu yín ti ń ré lura wọn yẹn, ẹ ti sọ jam. Gbogbo wa náà la mọ̀rọ̀ sọ. Ẹni táwa bá bú, ó dìsáàfẹ́ bú ni. Bí irú Gani Adams àtọmọyẹlé Sowore. For Sowore to call Igboho a nuisance, who is more a nuisance than ọmọyẹlé Sowore? Who? Bó rọ́ ọmọ Yorùbá lórí àpèrè, ó takò. Bọ́mọ Yorùbá jẹ́ IG, ó takò ọmọ Yorùbá tó fi takò ẹgbẹ́ tó kan, tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú IG dísù. So who are you, Sowore? You are a nuisance. Bó ṣe polóyè Sunday Igboho. Ìwọ gẹ́gẹ́ ni nuisance. Ó dẹ̀ nípa nínú tanran Yorùbá, Igboho nípa náà. Ẹ máa ń sọ pé Igboho tí máa ń sọ tẹ́lẹ̀ pé wọ́n kọ ìtàn tí ò ní tán láéláé. Wọ́n ti kọ̀ tán o. Máyégún general àbí Máyégún Dari. Ẹ ṣe ẹ kú èébú o. Èébú tẹ́ polóyè Sunday Igboho Oosha mórí. Ẹni Igboho ọlọ́jà ìtì Tinubu. Ẹ sọ gbogbo ẹ̀. Máyégún, you are a lover of Peter Obi. You were promoting Peter Obi even while we were agitating for Yoruba nation. I know most of you underground.
that you are promoting Peter Obi both with your platform and secretly. Àmọ́ ẹni a bá fẹ́ kì í lárùn kankan lá ilé àwọn èèyàn fọ̀rọ̀ tí yín ṣe àwa yìí náà àpá torí pé àwa gbójú bọ́ta láti ṣàtìlẹ́yìn fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu. So bí ráìsì bá ń pàkúta kì í ṣẹnu oníbàárà Máyégún. I doubt your paternity if you are truly a Yoruba son. Igboho has committed no offense. Ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ Máyégún gbowó ń gbà bá wà ń kíní náà. Èlò alẹ́ fún wa. Nínú owó tó gbà ìkẹ́kọ̀ọ́ ẹrú èmi lọ́wọ́ bó ṣe owó tó fún wa wọ́n padà fi sanwó lọ́ọ̀yà ni. So what are you now saying? Ẹnu ẹ ò gbọ́ ọ̀rọ̀ mẹ́. Ẹnu ẹ ò gba ọ̀rọ̀. Ìbá bàbá ńlá kú parí pọ́kú bàbá ńlá kú bàbá rí òtítọ́ kó sọ̀rọ̀ sí Igboho. Igboho ọ̀pá ẹ lọ́mọ. Ọgbà ẹ láyà. Ọgbà nǹkan kan lọ́wọ́ rẹ. I have so many videos of some Omales, but I kept mute. I kept quiet because àsìkò ọ̀rọ̀ òtútù ìtótàn ọba tó igi ọlọ́tẹ ní òní rúwé ní ti ń rúwé o. Ìlọ́jẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé Adémọ́lá ọmọ omíyalé lórúkọ mi o. Ẹni tí ọba mọ̀ mí kó jáde wá wò mí o. Kí n má lọ tán kó wá dàríyànjiyàn. Bẹ́ẹ̀ ni I'm a die-hard loyalist of Oloye Sunday Igboho Oosha. I will never betray him for a second. And the video is coming out. How are you na ọ̀rọ̀ fún yín? A ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Ẹ̀yin tẹ́ ń gbọ́ kùkù òjò, tẹ́ ń domi agbada nù. Kò lè yé yín. Bẹ́ẹ̀ ni. Àmọ́ torí pé inú òkùnkùn lẹ fẹ́ wà for life. Ibẹ̀ náà lẹ sì wà. Àníṣẹ́ gbogbo ìwọ yálà wọ́n ń sọ lọ bá wọn sọ. Wọ́n ń wí lọ bá wọn wí. Wọ́n wà níbẹ̀ lójókòó tì wọ́n. Tẹ́ ń pe àwa kan lọ́dàlẹ̀. Tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe voice note èpè. Tẹ́ ẹ bà reputation èmi jẹ́. Tẹ́ ẹ bà reputation Sugar Boy jẹ́. Tẹ́ ẹ bá Tawí Kónkó jẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ìkankan ò ní dúró sí yín. Àyàfi tẹ́ ẹ bá túbá. Tẹ́ ẹ bá lè ṣe voice note padà tẹ́ ẹ fi ń bẹ̀ mí. Ẹnìkan ló kù. Because you were accusing me wrongly then. Ọ̀dàlẹ̀ Olóyè Sunday Igboho ẹni kan àwọn ìkàmọ́ níyí o. Ẹni bí màlìrán Yorùbá. Àmọ́ tí òwá jọ̀rọ̀ yóò dùn mí mọ́. Bàtà tí ń pè Igboho lọ́dàlẹ̀. Ẹ ti ń pè lẹ́lẹ́tàn. Ẹ ti ń pè lélékèé. Kò sóko tẹ́ ẹ tí ì pè tán báyìí. Inú mi wá dùn pé ó ti di bàbá àtọmọ àǹkó náà ní ti ń kárí. Àmọ́ bálálẹ́ bá ní ó dáa fún yín. Ọlọ́sàn ò ní jẹ́. Ọlọ́sàn bá ní ó jẹ́. Aláàárọ̀ ò ní jẹ́. Dúdúdúdú ni ó gbẹ̀yìn ayé mi. Àyàfi tó bá jẹ́ wípé kì í ṣe pé èmi Adémọ́lá ọmọ omíyalé fi tinú fíndọ̀ tọkàn tara jà fúnra Yorùbá ló kù. Àmọ́ nígbà tí ìlú yí torin change tí Dúpẹ́ Onídọ̀tí ọba struggle jẹ́ kí la fẹ́ máa jókòó bẹ̀ ṣe. Èèyàn sì gbọ́dọ̀ lékún méjì kéèyàn pòfo méjèèjì. Ká lé Yorùbá nation kọ́mọ̀ kọ́ sí. Ká tó wá máa lé Yorùbá president kó tún bọ́ mọ́ wa lọ́wọ́. Ṣe rí pọ̀ irú àwọn Máyégún jẹ́ndárì irú àwọn kí ló ń pè é Gani Adams. They were rooting for Peter Obi and we saw it. Àwọn the last ọmọ Yalé Sowore, they never wanted a Yoruba president. Kò sórúkọ náà pé Tinubu tán drug lord kẹ́ni kan àwo kan lẹ́nu wọn is now Aṣíwájú is now in UK, the history maker. Òun l'Aṣíwájú ẹ wo iyì àbí ẹ̀yẹ Chicken Charles tó f'Aṣíwájú. In the street, the whole street of London, we have Nigeria flag. Ìyẹn ti dà tó gún.
ọbẹ̀ àtúnṣe májàsọ́lá àdìsọ́ máa gbé ẹ mọ́ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládé ládé aláàfin ọ̀ládé adé aládé kó lágbà fàlàáfin ẹni inú rẹ bá ń bí kó pokùnso ẹni inú rẹ bá ń bí tí n tó ń ṣe yìí ọba tẹ́ wọn lọ́rùn they are free to commit suicide. mo kí bàbá mi Alhaji Raji Kazeem Asekunlowo Emir, the incoming state chairman NURTW inshallah. àárò òrùn yín sásọ pé àfàgbó tó wọ̀ ẹ fọwọ́ páwú ẹ fèrègì jòbì lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní fọmọkín ẹ ní fayakín àlùbáríkà àwọn tó lódùmarè tó kórè ayélé lọ́wọ́. mo kí ìyá mi Mrs. Adérọ́pò, ìyá Yọ̀mídé, ìyá Ronaldo, ìyá Àṣàbí, mọ́ mi mo kí yín o àkú ọdún ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ ojú ọmọ rọ́dún ẹ̀mí tó gba àwẹ̀ eléyìí lágbàjá yọ gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan ṣe agbára lọ́wọ́ Ọlọ́run. mo wá ń retí nǹkan àwẹ̀ nǹkan ọdún lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. mo ń retí nǹkan ọdún lọ́wọ́ bàbá mi májàsọ́lá àdìsá máa bí ẹ mọ́ lọ́wọ́ ìyá mi Adérọ́pò mo ń retí. mo wá kí ọ̀rẹ́ mi pàtàkì olólùfẹ́ mi pàtàkì ọ̀gá mi pàtàkì aníṣọ́rọ́jẹ̀ lil Bámidélé jẹ́ pọ̀pọ̀ olówó tí fowó ṣàánú ọwọ́ tí omi jẹ́ ẹkún nù kúrò lójú èèyàn aláàánú mẹ̀kúnnù ọ̀kan lọ́mọ gbogbo ìlú Máṣàyé akírógun gbogbo ìlú Bèsè jagunmólú gbogbo ìlú Yewa jẹ́ pọ̀pọ̀ òní mọ̀ nira o owó baba Aisha agbára lọ́wọ́ Ọlọ́run ọfọmọdé lówó àní dalẹ́ ni o Ọlọ́run ní sẹ́rí ẹ̀mí rẹ. ọwá kí ìyá mi Mrs. Títílayọ̀ olówó yẹyẹ happy 70th birthday in advance mọ́mì lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí yá gbogbo ní gbogbo ìyà iṣan ara omi ara ẹ̀dí ara Olódùmarè ò ní fi kankan dè yín mọ́lẹ̀. mo kí ìṣọ̀kan ọmọ Yorùbá ìṣọ̀kan ọmọ Oòduà group ní UK led by my mommy Princess Adéjọkẹ́ ìyá mi Motúnráyọ̀ mo kí yín o ẹ kú àdúrótì thanks for your motherly care always. ẹ bá mú nǹkan ọdún o àgbà àwẹ̀ o mọ̀jà máa dákọ̀ o mọ̀jà máa káàpọ̀ àwọn èèyàn kó tó di pé fún wa ní nǹkan ọdún o ẹ mọ̀jà máa káàkọ̀ o ẹ sáré bá a ti rù ẹ wo gbọ́rùn ẹ wò bá a ti yọ eégún. I'm fasting asọ́mtu rọ́bì kahaba ó fi tí ń jẹ láyé búra mí náà mo gbà nù Ramadan so ẹ fún wa ní nǹkan àwẹ̀ láì ṣínú. Thank you so much. I really appreciate you all. Gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àwọn àní rùkú yín wá bá wa nílé. I want you to know the struggle is still on. Níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ pé àta ìran Yorùbá tó jẹ́ pé nítọ́jú ọmọ Yorùbá náà la sì ń jà fún. The struggle is still on. 09036371643 09036371643 láìpẹ́ láì jìnnà olóyè Sunday Igboho Oosha ó máa tẹ́wọ́ gba àsíá gẹ́gẹ́ bí akíkanjú ọmọ ogun tí ó máa kó gbogbo ọmọ ogun sòdé láti dáàbò bo all the western states lórílẹ̀‐èdè Nàìjíríà. èmi mọ̀ pé ìyẹn ní ń dùn Gani Adams àtàwọn ikọ̀ rẹ̀ inú abímọkú kan kì í sì í dùn bí ó ṣe rí náà jẹ́ ẹ bá rí ẹ ṣe àgúnlá àgúntẹ̀tẹ̀ kò sí ní tẹ́ ṣe mo kí yín o mo kí gbogbo olólùfẹ́ olóyè Sunday Igboho Oosha. Let me share this program to reach a lot of people. Thank you. God bless you. Ramadan Mubarak.